السلام على رسول الله عليكم كما بوجي سنلا النبي ومحمد وعلى آله وأصحابه وجميع من والاه. kí ìkẹ́ náà kó máa bá wọn ará ilé rẹ̀ kó máa bá wọn sàhábà rẹ̀ kó máa bá gbogbo ẹni tó bá juwọ́ ju sẹ́lẹ̀ fún ànábì. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. àwọn wá ń jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká máa fi ìjọsìn wa fún tó tayọ ọlọ́run ọba Allah. وأشهد أن محمدا عبد الله ورسوله. àwọn ń jẹ́rìí pé ànábì wa Muhammad ẹrúsìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe. شهادة الأولين والآخرين. ìjẹ́rìí táwa náà ń jẹ́ yìí bẹ́ẹ̀ làwọn ẹni àkọ́kọ́ ti jẹ́ àwọn ẹni ìgbẹ̀yìn náà tí wọ́n máa wí náà nù ni. شهادة أولياء الله المتقين. gbogbo àwọn àyànfẹ́ ọlọ́run ọba wòlíì ọlọ́run ọba ìjẹ́rìí kan yìí náà làwọn náà dúró lé lérí. شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين. gbogbo ẹni tí ń bá ń kírun tí ń gbàwẹ̀ tí ń ṣe hajj fọlọ́run ọba tí ò bá ti ṣe ìjẹ́rìí gbogbo sẹ́rẹ̀ ò tí ì pé. شهادة بها أعيش دنياي. ìjẹ́rìí tí mò ń sọ yìí òun náà ni mo fi ń ṣẹ̀ṣẹ̀mí ayé mi. شهادة بها أموت يوم أموت. ìjẹ́rìí tí mò ń sọ yìí òun ni mò ń bẹ ọlọ́run ọba yìí pé kó pa mí lé lórí. شهادة بها أدخل القبر وبها أقابل منكرا ونكيرا. ìjẹ́rìí tí mò ń sọ yìí òun náà ni wọ́n fi gbé mi wọnú sàárè tí ń bá kú tán níbi máa pàdé àwọn màláìkà méjèèjì tí wọ́n máa béèrè iṣẹ́ ọwọ́ mi. شهادة بها أبعث يوم المعشر وأنا أمام رب العالمين. tó bá dijọ́ gbẹ̀ǹdé àlìkìyámà tí wọ́n bá gbé mi dìde lérí ìjẹ́rìí náà ni wọ́n gbé mi dìde níwájú ọlọ́run ọba àgbáyé. شهادة بها أمشي على الصراط كالبرق الساطع. ìjẹ́rìí tí mò ń wí yìí tó bá di pé ẹ máa wá wọ àlìjánná lọ ìjẹ́rìí náà ni màá fi rìn lókè àsùrátì gẹ́gẹ́ bí mànàmáná. شهادة بها أدخل الجنة مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. mo bẹ ọlọ́run ọba àlekè ọlá lérí ìjẹ́rìí tí ń bá wọ àlìjánná pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba àwọn ẹni ire tí wọ́n kú sójú ọ̀nà tọ́lọ́run ọba kó jẹ́ kí n wọnú àlìjánná pẹ̀lú ìjẹ́rìí. اللهم صل على محمد ọlọ́run bá wa ṣàlékún وعلى آل محمد àtàwọn aráalé كما ànábì صليت على bó إبراهيم ti ṣe fún وعلى Ibrahim آل إبراهيم àtàwọn aráalé Ibrahim إنك حميد مجيد. ọbẹ̀ ìyẹn ọba ògo ni ẹ́. أيها الإخوة في الله، gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lójú ọ̀nà tọ́lọ́run. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ليكن في علمكم جميعا gbogbo wa bá ti jòkó lọ́kùnrin lóbìnrin ẹja lọ lè má mà dájú. أن أصدق الحديث كتاب الله، wípé ìtí fi ń jẹ́ òdodo ọ̀rọ̀ òun náà ni tírà ọlọ́run ọba. وخير الهدي هدي محمد رسول الله، ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni ìmọ̀nà ànábì wa Muhammad. وشر الأمور محدثاتها، èyí tí fi burú jù nínú ẹ̀sìn tá a wà yìí òun náà ni àdádálẹ̀. فإن كل محدثة بدعة torí gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ pátá bídíà ní ìsìlámù. وكل بدعة ضلالة gbogbo bídíà wá ní ọ̀nà àánú ní èyí. وكل ضلالة في النار. kò síbi tí àánú ó rìsọ́ọ̀tì sí tó tayọ náà ọlọ́run. Inú mi dùn púpọ̀ lénìí láti lè wà ní ilé ẹ̀kọ́ ńlá èyí tí ọ̀fẹ́ nírú nílẹ̀ Yorùbá, ilé ẹ̀kọ́ ńlá èyí tó kó àìmọye ẹlẹ́kọ̀ọ́ sínú tí kálukú sì mọ̀ pé níbi ká dúró dé níbi ẹ̀kọ́ o àwọn ni number one. Inú mi wá dùn púpọ̀ láti lè wà níbẹ̀ lénìí pẹ̀lú àwọn ọmọ ìyá mi tí wọ́n jẹ́ mùsùlùmí. Nítorí lẹ́nu ni ó dùn lẹ́ẹ̀kẹta ni pé nínú kéwútà ake ń bẹ̀ pé alhurru wafa ma wa'ad. Tí a bá pèèyàn lọ́mọlúàbí tó bá ṣàdéhùn ó yẹ kó rí múṣẹ ni. Bẹ́ẹ̀ni náà ti ẹ̀ ṣàdéhùn mo rí múṣẹ mo dúpẹ́ fọlọ́n pé alihamudulilayi. alhamdulilah. Bàbá wa imam mo kì í ẹ̀yin ní kọ́kí lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ìmáàmù níbi ọ̀rọ̀ mọ́sálásí òun làgbà. Gbogbo àwa tá a bá wá kùn bí ètò mọ́sálásí á máa tẹ̀lé ìmáàmù ni. Èyí tẹ̀ sì pé mi wá yanjú yìí mọ́sálásí ló pè mí, Muslim community ló pè mí. Abẹ́ẹ̀kọ́ bàbá ìmáàmù mo kì í ọlọ́run ọba àdékè ọláyọ̀bá ń tẹ́wọ́ gbaṣẹ́ yín. àmín. Ọba àmì òjò rí ọ̀nà ọlọ́run. àmín. Ẹ sì sọ ìsìláàmù dà báyìí ń bí báyìí. Ẹ sọ ìsìláàmù dà báyìí nírú ààyè yìí
ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí ibú. Amina. mo dé mọ́sálásí yìí mo sì ń ṣàdúrà fún gbogbo ẹ̀yin mùsùlùmí náà gbà yìí. ọba mi ò ní jẹ́ ẹ̀rá padà sí ibú. Àmín. mo ti ń ṣe wá sí yunifásitì káàkiri. mo ti lọ Unilag, mo ti lọ Ìbàdàn, mo ti lọ Unilọrin, mo ti lọ àwọn yunifásitì ilẹ̀ Haúsá. mọ́sálásí tó fẹ́ dàbí eléyìí wọ́n. bàbá wa imam àṣeyọrí iṣẹ́ yín ni o, ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí ibú. Àmín. ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí ibú. Àmín. ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí ibú. Àmín. lẹ́lẹ́kejì ẹni tí kì í bàbá wa tí wọ́n jẹ́ ṣíàmánu gbogbo mùsùlùmí community tí mo fi ọwọ́ àtàpọ́nlé dàgbọ́ yín bàbá wa ànánsí àbí pòfẹ́sọ̀ ànánsí bàbá ẹsẹ̀ ṣíàmánu ẹwà tó yọrí iṣẹ́ yín tọ́ba àdìjọ́ àlìkìyàmà bọ́lọ̀ bá ní kílẹ̀ wáyé wá sí kẹ́ ẹ náwó sílé yìí ó tó kẹ́ ẹ náwó sí pé mo ṣe ṣíàmánu ní OAU wọ́n wá kọ́ru mọ́sálásí yìí mo ṣe ṣíàmánu tí wọ́n fi kọ́ kẹ́ ẹ wá náwó sí ó tó kọ́lọ̀ ń bá ń pàṣẹ tọ́ba pẹ́ ọlọ́run oníjẹ ẹ̀rá padà sí ibú. Amina. ọba mi oníjẹ ẹ̀rá padà sí ibú. Àmín. ọba mi oníjẹ ẹ̀rá padà sí ibú. Amina. lábẹ́ bẹ́ẹ̀ ẹni jẹ́ chairman wa ń bí lẹ́nìí bàbá wa tí mo fi ọ̀wọ̀ àtàpọ́nlé dá orúkọ wọn ìjà wọn kí Alhaji wa Rafiu Professor Alhaji Abdulrafi Adisa Ebiti ọlọ́run oníjẹ ẹ̀rá padà sí ibú. Àmín. ọba mi ò ní jẹ́ ẹlẹ́pàdà sí ibú. Amina. lábẹ́ bẹ́ẹ̀ mo kí ìmáàmù wa ní teaching hospital Professor Bello Ṣẹ̀bùtú láti lọrin alẹ́kọ̀ọ́ ẹ̀yin dákọ̀ lọ nítorí lọrin lèmi náà. Allahu akbar. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́pàdà sí ibú. Àmín. ọba mi ò ní jẹ́ ẹlẹ́pàdà sí ibú. Amina. bàbá wa Professor Alógundádé mo kí yín ọlọ́wọ́ bá ń kí yín Àmín. ọlọ́wọ́ bá ń kí yín mo wá kí àwọn ọlọ́ba aládé tí wọ́n wà níkàlẹ̀ bàbá wa Olówú ọ̀fọ̀wú abẹ́ẹ̀kọ́ Na'am. ọlọ́run jẹ́ àárín yín pẹ́ Amina. ọ̀rẹ́ àfáwà yìí ni wọ́n àbí Allahu tọ́wọ́n ti wá dọ̀ bàbá yìí ọlọ́run onígbàdé lérí yín Amina. onígbàdùkẹ́ lọ́wọ́ yín Àmín. bá a ti pàdé ní ẹ̀dẹ́njẹ́ oní iná nu ọlọ́run bá ń sàlékún dáadáa yín Àmín. ẹ dákun ojú àlejò bí ojú afọ́jú ni ibi tó bá kù sí ẹ tọ́ mi sọ́nà bàbá gbogbo àwọn tó tẹ̀lé bàbá wa kábíyèsí ọlọ́run bá ń kí wọn kábíyèsí wa Alhaji wa Tajudeen ọba ní ọba ń kí wọn ológùrú ọ̀fọ̀gùrú land ọlọ́wọ́ bá ń kí ọba àdé ọba ń kí ọba mi ọba ń kí gbogbo ẹni tó bá kù tí wọ́n fún ọ lóko tí n bá ìtàn ọmọ ọ̀ràn mi létí gbogbo ẹni bá kù mo kí bàbá wa imam tọ́bìkì tẹ́ ni wá yanjú yìí nínú ọ̀rọ̀ tó lágbára lọ́wọ́ bá a bá tu iṣu tọ́pìkì yìí débi kòkò kálukú tún rẹ̀ yẹ̀ wò yóò sì da ìmọ̀ràn àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ni wá sọ ni pé yóò da àbáwá imam kẹ́ ẹ ṣètò jòkó fáwọn jàmáà mọ́sálásí OAU yìí kó jásí pé ní wọ́n máa rán ọ̀rọ̀ kíní ń jẹ́ bọ tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kíní ń jẹ́ bọ kódà kó fẹ́ kán láàrin ọ̀sẹ̀ torí kì í ṣe ń ta lè yanjú lónìí tá a parí o. ẹ wò ó tẹ́ẹ̀sì máa bọ́lọ̀ ń ti lágbára tó gbogbo ànábì ọlọ́run tọ́lọ̀ rán wa pátápátá ìtí wọ́n wáyé wá ṣe ẹ̀bọ̀ ni wọ́n wá yanjú ẹ̀mẹ́sẹ̀bọ̀ mọ́ni. ọba mi ní wọ́n lọ kọ́ dìbà àtìnà. في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا أولا وبات جديد في كل أمة إجاقوا رسولا لا ننسى إساء لا ننسى أن اعبدوا الله tí wọ́n fọ́lọ́hun lẹ́sìn tí wọ́n segin tí wọ́n fọ́lọ́hun lẹ́sìn wọ́n ti tẹ̀lé tọ́gùtà gbogbo tí ń jẹ́ tí wọ́n ń sìn tí èso lọ́hun tí ń ṣe tọ́gùtù tí wọ́n pàtì kí wọ́n jìnnà sí. Ànábì wa Nuha aleyhi salatu wa salam nígbà wọn ṣe ẹ máa gbọ́n tí ó wí ọlọ́ni wà laqad arsalna Nuhan ila qawmihi ara Nuha sáwọn ẹ̀jọ́ rẹ̀ ìwọ́n ń sọ fún wọn pé inni lakum nadhirun mubin ọlọ́run ni wá kí wọ́n á kìlọ̀ fún yín kí n sì pè yín sàkíyèsí alla ta'budu illa Allah ẹ gbọ́dọ̀ fẹ́ lómi ìlẹ́sìn tọ́jọ́ lọ́lọ́ inni akhafu alaykum adhaba yawmin adhim
mọ̀ ń bẹ lọ́hùn tí àlìkíyàmọ̀ má jẹ yín ní ọ̀hán nu. ẹ lọ lè wo ànábì wa Sálíhù alayhi salatu òun náà ni wa ila Samuda akhahum Saliha ṣe báwa la rán Sọ́líhù síjọ Samudawa qala ya qaum Sọ́líhù ń sọ báwọn èèyàn rẹ̀ pé òbúdù lọ́hà àní ẹ̀fọ́lọ̀ lẹ́sìn kí ni Nuhu ti gbé ẹ̀fọ́lọ̀ lẹ́sìn kí ni Sọ́líhù ti gbé ẹ̀fọ́lọ̀ lẹ́sìn ànábì wa Húdù alayhi salatu wa salam qala ya qaum òun náà ń sọ báwọn èèyàn rẹ̀ pé òbúdù lọ́hà ẹ̀fọ́lọ̀ lẹ́sìn ma lakum min ilahin ghayruhu kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ fún lẹ́sìn tọ́jú ọlọ́wọ́ ọba lọ. anabi wa Shu'aib aleyhi salatu wa salam ọlọ́wọ́ bá ń sọ pé wa ila Madiyana akhahum Shu'aiba àwọn ará Madiyana ẹni tá a ná sí wọn ní ń jẹ́ Shu'aib qala ya qaum Shu'aib ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ní ubudullaha ẹ̀fọ́lọ̀ lẹ́sìn ma lakum min ilahin ghayruhu kò sẹ́ni tẹ́ fún lẹ́sìn mọ́ tọ́jú ọlọ́wọ́ ọba lọ. gbogbo anabi ọlọ́run rí bí Isa ti pariwo nu bí Musa ti pariwo nu bádámà ti pariwo nu tó fi wá kàn nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ṣé ọ̀rọ̀ tí gbogbo wọn pariwo pé ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ làwa fẹ́ rán láàrin wákàtí méjì. ẹni ẹ̀mí rẹ̀ gùn jù láàrin àwọn ànábì ọlọ́run ànábì ní wàhà ni ẹ má ṣẹbọ mọ́ náà lọ́rán ọwọ́ aràn ní 950 years ló fi rán tó fi rán láàrin wákàtí káàbọ̀ kò fi rán. amálẹ́nu tí ẹ gbé fún mi ti yẹn ju ọ̀rọ̀ méje ni mo fẹ́ sọ ń bí ọ̀rọ̀ mélòó mo pè é méje. àkọ́kọ́ pàtàkì ń tẹ́ ẹ ní nsọ ni mo sọ ọ̀hún. ìwà ṣe kí ni ń jẹ́ bọ definition ẹ̀ bọ ìfẹ́ ká gbọ́ yé tá a bá ti gbọ́ yé nǹkan ó ṣe kí ni sẹ́ẹ̀rí ń téèyàn bá má pèjúwe rẹ̀ kò lè mọ bó ti rí èèyàn kọ́kọ́ má pèjúwe nǹkan ni ó fi mọ bí tí n bá júwe ẹbọ tán mélòó lẹbọ wá pín sí yóò jọrọ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mélòó mo ní mo fẹ́ sọ méje ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí n bá pín ẹbọ sọ́nà méjì tán ìwà sọ kí lẹ́ẹ̀ máa fi mọ ẹbọ eléyìí kí lẹ́ẹ̀ máa fi mọ ẹbọ eléyìí ọ̀rọ̀ di mélòó ẹ̀ta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn ẹbọ tó pọ̀ lérí ilẹ̀ táwọn èèyàn ń ṣe ẹlòmíì mọ̀ pé òun ń ṣẹbọ ẹlòmíì ò mọ̀ pé ìkàdí ẹ̀ ń bẹ̀ pé nǹkan báyìí ẹbọ ni nǹkan báyìí ẹbọ ni nǹkan báyìí ẹbọ ni ọ̀rọ̀ di mélòó mẹ́rin èyí tí ọmọ jẹ́lẹ̀ karùn-ún pẹ̀lú ògùn ọlọ́run bí èèyàn bá wá ń ṣẹbọ bó o lẹni tí ń ṣẹbọ ti yẹpẹrẹ tó ìyẹpẹrẹ bọ àtẹni tí ń ṣe ọ̀rọ̀ di mélòó èyí tí ọmọ jẹ́lẹ̀ kẹfà bí èèyàn bá wá ń ṣẹbọ ewu wo lọ́wọ́ lórí ẹ̀ tẹ́lẹ̀ bọ́ lélẹ́yìí ewu wo ni ó rí ó di mélòó ètò mélòó mo ní mo fẹ́ sọ méje ètò wa jẹ́lẹ̀ keje kí láti bọ̀ tẹ́ ẹlẹ́bọ àwọn apàdé àparí ẹjẹ wọn á bẹ̀rẹ̀ láti di ìta kọ́kọ́ sẹ́rí ìdí ń jẹ ẹbọ lọ́dọ̀ lárúbáwá wọ́n ń pè ní ṣírìkì tí mo ní wọ́n ń pè é sẹ́rí ń tà ń pè ní ṣírìkì ìta lè tu sí Yorùbá òun lórogún kí ni mo pè é orogún ọkùnrin kan nísìnyí ó wá fẹ́yàwó kan ó ṣe sà ó wá fẹ́yàwó kejì ṣé ẹ mọ̀ pé ìyàwó méjèèjì tó fẹ́hun kí la fẹ́ kó ṣe láàrin àwọn méjèèjì kí la fẹ́ kó ṣe láàrin àwọn méjèèjì tètè tó bá fẹ́ lè lòrùn jọ kan jọ kejì ibo ni ó sùn fẹ́yàwó kejì tó bá lọ sọ fẹ́lẹ̀ yìí kí ni ó ṣe fẹ́lẹ̀ yìí náà tẹ́lẹ̀ yìí bá ń náwó ṣe tọ́wọ́ bá dá sí bẹ́ẹ̀ ni bá ń náwó ṣe kí ni ó ṣe ìtì ń jẹ́ síríkùnù kéèyàn pa nǹkan méjì papọ̀ kó máa ṣe déédéé láàrin kó ṣe pé ntí ń fẹ́lẹ̀ yìí náà ní ṣe kí ni ń fẹ́lẹ̀ kejì ìtì ń jẹ́ síríkùnù ìtì ń jẹ́ síríkùnù kéèyàn pa nǹkan méjì papọ̀ kó wá já sóru tó ń fún kínní irú ẹ̀ náà ló ń ṣe kí ni lòun fún òun ní jẹ́ kí ni síríkù mo wá fẹ́ yanjú nǹkan mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ dì í mú bẹ́ẹ̀ bá tí mo fẹ́ yanjú mo fẹ́ kẹ́ ẹ dì í mú a ní nǹkan mẹ́ta tá a fi dá tí ó jẹ́ kọ́rọ̀ ẹ̀bù kílíà ìta ń fún yàn ìta fẹ́ fún yàn ó di méní ẹni tí ó fún yàn ó di mélòó ẹni tó fẹ́ gbà ó di mélòó
nísìnyí lápèjúwe tọ́ba ti sà nísìnyí á pèrún tába fẹ́ lọ kírun nísìnyí á máa rùkú báyìí abẹ́ẹ̀kọ́ tọ́ba yìí sà á fèrè ṣe kíni tọ́ba yìí sà á tún jòkó abẹ́ẹ̀kọ́ tá là ń ṣe ogun ẹ̀ mú tá là ń ṣe fún ṣé eréṣẹ́ tá ń ṣeun ìjọ tá à ń bá ń fún Ọlọ́run tọ́lọ́run ń gbà á ó kọ tíṣẹ́ yìí ó máa jẹ́ ní ìbáàdà kí ni mo pè é ìbáàdà tá à ń pè ní ìjọsìn iṣẹ́ kan òun náà ńjọ́ tá a bá fẹ́ ni tí èso lọ́hùn iṣẹ́ òun dẹbọ tọrẹ ni tó yẹ ká fún ní ń jẹ́ Ọlọ́hun níjọ́ tá à ń bá ń fún Ọlọ́hun yóò máa jẹ́ kí ni ìbáàdà ẹ̀sìn níjọ́ tá a bá fún nǹkan míì lẹ́yìn Ọlọ́hun yóò máa jẹ́ kí ni ẹbọ. ṣé wàá rẹni tí ń fún yàn òun ẹni tí ń fún yàn mo ti yanjú ẹ̀sìn nísìnyí gbọ́dọ̀ ní tá à ń pè lẹ́sìn náà tá a bá fẹ́ lómi òun náà ní tó ń jẹ́ nkẹ́kẹ́ òun náà ni ẹ jẹ́ tó sọ mí fún yín kó lè yé yín ẹ dákun ẹni ara bá ní ta ni ó pè Allah. ẹni tí ara bá ní ta ni ó pè Allah. ẹni tó fẹ́ bímọ ta ni ó pè Allah. ẹni fẹ́ rí ṣe ta ni ó pè Allah. ẹni fẹ́ jẹ́ èèyàn ta ni ó pè Allah. níjọ́ tí ń bá ń pe Ọlọ́run á lọ fẹ́sìn ó ṣe kí ni ó ṣe ẹ̀sìn. níjọ́ tí ń bá ń pe nǹkan míì á lọ ṣe kí ni ó ṣẹbọ. ṣé ẹ wá lọ́dọ̀ wọn pé tọ̀ mo wá bọrí fógun ni nítorí kí n lè rọmọ bí wọ́n wá ṣe ògùn fún nítorí kó lè rọmọ bí ṣé ẹ mọ̀ pé ó sunkún ọmọ lọ́dọ̀ ta ni ní ìbò ló yẹ kó sunkún ọmọ lọ Allah. níjọ́ tó bá sunkún lọ́dọ̀ Ọlọ́run kí ló ṣe ó jọ́sìn. níjọ́ tó bá sunkún lọ bòmí kí ló ṣe ó ṣẹbọ. wọ́n yanjú ọ̀kan báwọn nínú mẹ́ta tí ó jẹ́ mọ̀ tí ń jẹ́bọ ẹlẹ́ẹ̀kejì tí yẹn fi mọ ẹni tí ń jẹ́bọ ṣẹ́ẹ́rẹ́ ni tí ń fún Ọlọ́run ní nǹkan yẹn àbí ń fẹ́ ni tí èso Ọlọ́run ní nǹkan yẹn yìí ń jẹ́yàn ìjọ tí ń bá ń fọ́ Ọlọ́run á lọ sẹ́sìn tí mo lá lọ ṣe ó ṣe ẹ̀sìn. ìjọ tó bá fún un tí èso Ọlọ́run á lọ ṣẹ bọ ìjọ tó bá fọ́ Ọlọ́run kí ló ṣe ń jọ náà ó ṣẹ̀sìn. ìjọ tó bá fún un tí èso Ọlọ́run kí ló ṣe ó ṣẹbọ. ọ̀rọ̀ di méjì ọwọ́ akẹni tí ń gba nǹkan o níjọ́ tẹ́ni tó yẹ kó gbà bá gbà tí ń ṣe Allah á lọ fẹ́sìn ṣé rí gbogbo nǹkan bá wá gba ẹ̀sìn ẹgbọ́n mi yìí o gbogbo nǹkan bá gba ẹ̀sìn tí nǹkan yẹn ṣe Allah ó kọ rẹ̀ ní tọ́gùtù kí ni mo pè é tọ́gùtù. bẹ́ẹ̀ni ọlọ́run fi ní àlóbùdúnlá wájú tẹ́nìbù tọ́gùtù. ẹ fún Ọlọ́run lẹ́sìn gbogbo nǹkan míì tó bá wá fẹ́ gba ẹ̀sìn lẹ́yìn Ọlọ́run ẹ jìnnà sí kódà ní tá à ń bá ń fọ́ lọ́hùn níjọ́ tá a bá fún àfà tá àfà ń bá gbà àfà àwọn di tọ́gùtù nínú tá a fọ́ lọ́hùn gbàmígbàmí ọ̀rọ̀ mi dàrú Ọlọ́run gbàmí káwá déwájú àfà wa ká ní ṣéwù ẹgbàmí bàbá ẹgbàmí kó ní ọmọ afẹ́ ọ̀rọ̀ rẹ̀ yẹjú ní wá ń sọ̀rọ̀ bí ẹni fóun ní kíni ìjọ nkọjá fáàmà kí ló kọ rẹ̀ tọ́gùtù. kí ló kọ rẹ̀ tọ́gùtù. òun àtòkúta tí wọ́n ń bọ ọ̀kan náà ni wọ́n ń jọ̀hún òun àti omi ọya tí wọ́n ń bọ ọ̀kan náà ni wọ́n ń jọ̀hún òun àti ifá ọ̀kan náà ni wọ́n ń jọ̀hún tó fi jásí pé èèyàn gbọ́dọ̀ lọ gbọ́ àkídà yé èèyàn mọ̀ tó máa ti ń jẹ́bọ torí kó náà má kó sọ́wọ́ wàhálà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń bá wọn àfà tí wọ́n wàá sunkún tì wọ́n lọ́rùn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹlòmíín nu wọn ọ̀rọ̀ tó sọ àfà àwọn náà di tọ́gùtù ni àfọ ọmọ bọ ni pé rárá ọlọ́ni ó pè mọ́ pè mí ọlọ́ni ó pè èmi kí yanjú ọ̀rọ̀ rẹ ọlọ́ni ó yanjú ọ̀rọ̀ rẹ àmọ́ wọ́n sunkún wá wọ́n náà wá ń pẹ́ àyọ̀ yanjú ńgbẹ́ ti débi ó ti yanjú òun náà ti sọ̀rọ̀ ẹ̀dí kí ni tọ́gùtù tọ́ ibi tọ́rọ̀ wá wà kí ni wọ́n ń jẹ́sìn ìjúwe kí ni ń jẹ́bọ ní ń padà bọ̀ kí ni wọ́n ń jẹ́sìn sáàbà máa ka ti ń jẹ́sìn á máa ka ìrun wákàtí márùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ Ramadan ńkọ́ ẹ̀sìn. ájì ńkọ́ ẹ̀sìn. sàkà ńkọ́ ẹ̀sìn. sẹ́bẹ̀lẹ̀ sí parí sí ibẹ̀ kọ́ ìtí ń jẹ́sìn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀jẹ̀ ń sọ fún yín àfọwọ́ àgbà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n bi Sheikh léèrè pé kí ni ń jẹ́sìn Sheikh ní àdínù ìtí ń jẹ́sìn
kullu ma yuhibbuhu Allah gbogbo ntọ́ bá dùn mọ́ lọ́hùn wa yardahu tọ́lọ̀ ń yọ́nú sí minal aqwali nínú ọ̀rọ̀ wal af'ali àti iṣẹ́ az-zahira minha wal batina èyí tó pamọ́ ń bí àti èyí tó hàn níjọ́ tí mo bá dùn mọ́ lọ́hùn yóò máa jẹ́sìn níjọ́ àwọn ẹ̀ bá ń dùn mọ́ lọ́hùn yóò máa jẹ́ kíní nígbà lọ́wọ́ fẹ́ sọ ọ̀nà Al-Qur'ani ó ní amman yujibul mudtarra idha da'ahu wa yakashifu su'a wa yaj'alukum khulafa'a al-ardi a ilahum ma'a Allah ó ní amman yujibul mudtarra idha da'ahu ṣé ẹ mọ̀ pé mi lè mí máa dá ẹni tára ń bá ní lóhùn tó bá pè mí ni àṣekára ó níyàn téèyàn ó pè yóò ṣe kíni yóò dùn mọ́ ní ẹ mọ̀ pé bí ń ṣe bá àdínú ọlọ́run bí ń ṣe bá àdínú pé ẹni alábá ni èmi ni ó pè tí ti dá lóhùn àṣekára ó níyàn kéèyàn ó pè wọ́n ṣe kíni ó dùn mọ́ kí ló ṣe fọ́lọ́run nígbà náà ẹ̀sìn sórí bó ti dùn mọ́ lọ́hùn kí ló di ẹ̀kẹ́ náà ẹ̀sìn gbogbo tó bá dùn mọ́ lọ́hùn lẹ́sìn gbogbo tó bá dùn mọ́ lọ́hùn ẹ̀sìn ni nígbà ní ká kígbe ìṣòro lọ́ bọ́ lọ́hùn ọdẹ̀sìn níjọ́ abá kígbe ìṣòro lọ́ bẹ́ lòmíì kí ló dìhun ó dẹbọ tóun náà bá gbà fóun ni wọ́n wà á ké bá kí lòun náà dì tọ́gùtù èyí tó ké lọ́ọ́ bá kí ló kọ́ tiẹ̀ ẹlẹ́bọ ẹlẹ́bọ èyí ó ké lọ́ọ́ bá kí ló kọ́ tiẹ̀ ẹlẹ́bọ nínú wa pọ̀ lọ́wọ́ wa mùsùlùmí o ó pọ̀ lọ́wọ́ wa o ń padà bọ̀ wá bẹ̀ ìtì ń jẹ́ ẹbọ àtẹlẹ́bọ àti aláàtọ̀ yẹ kó gbẹ̀sìn àti tọ́gùtù tí ń gbẹ̀sìn tí ò lẹ́tọ̀ àdégínní àti gbà á ṣe é rí gbólóhùn yẹn ní tí mo ṣàlàyé fún yín sókè yìí òun ní ń jẹ́ la ilaha illallah nínú mistake tó kálékáko òun ni kẹ́ ẹ fẹ́ tú la ilaha illallah kẹ́ ẹ máa tú pé kọ̀sọ́ba kan àfọlọ́hún orí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ yẹn gbogbo àfa àtẹ́sìn bá yí ọ̀gbọ́dọ̀ tú bẹ́ẹ̀ bá àfa bá tú bẹ́ẹ̀ ẹ sọ pé mi láláì màkàn ni kí ni ìtumọ̀ la ilaha illallah ìtumọ̀ ẹni pé kò sẹ́nì kankan tó lẹ́tọ̀ọ́ tá a fún lẹ́sìn tó jẹni tí ń jẹ́ àlá lọ lóbi já sún gbàtà méjì wà ní Mẹ́kà tí ń pe àwọn ará Mẹ́kà pé wá sí lọ́hùn kí ni wọ́n wí fún wọ́n ní a ọ̀fẹ́ kó wa kó di káyé sí gbogbo ṣàyímá àtẹ́jálù lè àlí ata ilahan wahida inna hada la shay'un ujab àtẹ́jálù lè àlí ata gbogbo àwọn òṣàtà ń sìn yìí ọ̀fẹ́ sọ di ilahan wahida a máa tẹ́nìkan oṣù lẹ́sìn inna hada la shay'un ujab nǹkan tó jẹ́ kàyàkàyà lélẹ́yìí tó fẹ́ mú wáyìí gbogbo ṣàyí àní fún wọn lẹ́sìn mọ́ ilaha kala máa fún ní ẹ̀sìn lẹ́sìn àpé tùmọ̀ la ilaha illallah ìtumọ̀ ẹni pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ àti gbèsè tó jẹ́ ní tá à ń pè ní Allah ẹ̀sìn náà láwo kì í ṣe pé kọ̀sọ́ba kan àfọlọ́hún ìtumọ̀ ẹ̀kọ́ ọ̀hún ẹnìkan ò lẹ́tọ̀ọ́ àti gbèsè àti lẹ́tọ̀ọ́ àti fẹ́nìkan lẹ́sìn lódodo tó ju dání lọ. Allah mo dá yín dúró bẹ́ẹ̀ èyí tí mo sọ yìí ni mo fi júwe kí ni ń jẹ́ ẹbọ mo sì lérò pé yé jẹ mọ́ mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹbọ yìí mélòó lọ́wọ́ pín sí lábẹ́ pé mo sọ̀rọ̀ ẹbọ mo ti sọ kí ni ń jẹ́ ẹ̀sìn mọ́ mo dẹ̀ jẹ́ wípé gbogbo tó bá dùn mọ́ lọ́hún tó lòun yọ́nú sí ó ṣe fẹ́ ni ó sọ̀rọ̀ ni èyí tó hàn ni èyí tó pamọ́ ni bá a bá fi lè fẹ́ lómi lẹ́yìn ọlọ́run kí la ṣe ẹbọ àmọ́ tá a bá fọ́lọ́hún kí la ṣe àṣẹ̀sìn ẹni tó bá fọ́lọ́hún kí ló ṣe ó ṣẹ̀sìn ẹni tó bá gbà lẹ́yìn ọlọ́run kí ló kọ́ rẹ̀. tọ́gùtù ẹlẹ́bàá kọ́ tọ́gùtù ní jàǹdùkú tọ́gùtù òun ní ifá tọ́gùtù òun lòkúta ti ń bọ tọ́gùtù òun lòdò ti ń bọ àfa àtọ́bájòkó náà ti ń wárí fóun náà tọ́gùtù lòun náà bẹ́ẹ̀ ni pásítọ̀ tí a bá ń lọ kọ́ lọ́ba tóun náà sọ lẹ́ẹ̀dì nǹkan kí lòun náà tọ́gùtù babaláwo tóun náà bá ń rìsíìfù dín pé bùkátà ló bí ẹtí èsì ìsọlọ́hún kí lòun náà tọ́gùtù tọ́gùtù kúnú àfa tọ́gùtù kúnú pásítọ̀ tọ́gùtù kúnú àwọn aláwo ló fi jáde pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ọba kílẹ̀ àfihàn òun gan wọná tí ò ní mọ̀ fún wọná mo fi sọ pọ́lọ̀ síríkù kì í ṣe tí a lè yanjú lè ní tá a parí mo wá fẹ́ pín síríkù ọ̀nà mélòó ló pín sí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹ́ lóru ẹlẹ́ẹ̀kejì síríkù pín sí méjì àkọ́kọ́ èyí tó tóbi ẹlẹ́ẹ̀kejì èyí tó kéré èyí tó tóbi ẹlẹ́ẹ̀kejì tó lé sí èyí tó kéré ṣé nínú àwọn síríkù tó tóbi ń
tá a bá lọ tóbi ìtumọ̀ ẹ̀ ní kó jẹgbẹ́ lọ ìtumọ̀ kó tóbi tá à ń wí yẹn ni pé ẹgbọ́n mi dáadáa béèyàn bá dán wò ó ti kúrò nínú Islam ìtumọ̀ ẹnu ni béèyàn bá dán wò ṣẹ́gi ni ó kúrò nínú Islam. ó kúrò nínú Islam tó bá fẹ́ padà síbẹ̀ á tún wẹ̀ béèyàn bá ṣe sírìkùl akbar ẹbọ ńlá tó bá fi lè dán wò lẹ́ẹ̀kan ṣoṣo tó bá dán ẹbọ ńlá wò lẹ́ẹ̀kan ṣoṣo ẹni ìwú ti jáde ani hadiratil Islam ó ti kúrò lọ́gbà Islam ó ti di kèfèrí tọ́ba wa fẹ́ padà sínú Islam ó tún fi kẹ́límà ṣe kíni káṣí láwọn tọ́ba ara máwèé ni á tún wú ẹ̀ kó tó padà sínú Islam ṣe àwọn ẹ̀bọ kéékèèké àwọn lèyí tó yẹ pé téèyàn bá ṣe ẹlẹ́ṣẹ̀ ni kì í ṣe kèfèrí kí ni mo pè é ẹlẹ́ṣẹ̀ ni àmọ́ kì í ṣe kíni kèfèrí yóò túbà ọlọ́run fèrè jì ṣe láwọn ẹ̀bọ ńláńlá ẹ jẹ́ sọ díẹ̀ fún yín kẹ́ gbọ́ nínú àwọn tẹ́ ń tẹ́ bọ́ ńlá sirikul asnam àwọn tẹ́ ń bọ́ sà bí ẹni tí ń bọ fá bí ẹni tí ń bọ igi bí ẹni tí ń bọ òkúta bí ẹni tí ń bọ irin gbogbo ẹni tí máa ń ṣe nǹkan báwọn kódà kó máa jẹ́ Abdulkarim kódà kó máa jẹ́ Ismail kódà kó máa jẹ́ Imran kódà kó máa jẹ́ Muhammad kèfèrí ni ó al-Islam laysa fi tasami. وإنما الإسلام بالعقيدة والإيمان إسلام يسي كوكو لا بين جوجة فيها أبرزاك دين جا مسلمين نو إيه اللي جاء سايق وجا كبيري إسلام يسي كوكو يسي يبان سي لازم دي مسلمين بيكي سي تي يما بوسا وبين ما روسا تو وان تاليني esi mara òòṣà tí wọ́n ń bọ láyé káàkiri gbogbo ẹni tí ń bá ń bọ òòṣà omi ní ń bọ ní òkúta ní ń bọ ní irin ní ń bọ ní èèyàn ní ń bọ ní àwọn tí ń bọ yẹn wà o tí ń bá sọ bí wọn ti ń bọ yẹn fún yín gbogbo ilé wọ wàhálà o àbí ń sọ ni ọ̀dà ẹlòmínà ń bẹnu yín tí ń gba ẹ̀sìn tí ọmọ pé òun gbẹ̀sìn tó yẹ pé òun náà gẹ́ ń jẹ́ tọ́gútù kọ̀mọ̀ pé tọ́gútù lòun kọ́mọ̀ àyèmàkà òjọ́ mọ̀ àyèmàkà òun ni yóò jẹ́ kí àfẹ́ríkì ó ṣe kí ni kó lè pàbà gbogbo ẹni tí ń bá wọn bọ èèyàn báwọn àbí ń bọ igi àbí ń bọ òkúta àbí ń bọ odò àbó ní kíní kan tí ń bọ nulẹ̀ irú àwọn eléyìí ẹbọ tí wọ́n ṣe kí ni ó tóbi ọyọ owó kó nu kí ni Islam. ìyóò náà ń bá wọn àbá sọ àwọn àbá àtẹnumọ́ bá wọn yànjú oyè mọ́sálásí èyàn jẹ́ bàbá alága tí ń sin àgàn jẹ́jẹ́ rẹ̀ ètò ìṣe bàbá àdínì tẹ̀sẹ̀ rí nílé yìí ẹni à ṣẹ́bí Sulemana àkọ́rọ̀ ọlọ́mọ́ka ọ̀darí ta ni ò lè sanwó ají bẹ́ẹ̀ bá ti lọ́ bá ti sanwó bá wájú ó sì fọkọ̀ mùsùlùmí lẹ̀ àwọn òjò àbí òní tẹ̀sẹ̀ rí ni wọ́n ẹni bá ti ní ti ń bọ kì í sara wa ó ti kú olú Ìsìlámù pọ́nbélé ó di mẹ́ni nínú àwọn ẹbọ ńláńlá tó wá pamọ́ ó pamọ́ èèyàn ní mọ́bọ̀rọ̀ àmẹ́lẹ́bọ ńlá lòun náà sẹ́ẹ̀rì kò ní bọ́n kankan kábíyèsí kò ní bọ́n kankan tí a bá pàṣẹ bá àjọ kí ni tí a bá fà yín là àjọ ṣe kí ni táwọn eléégún bá ń kọjá àwọn ọlọ́mọ sọ pé àwọn eléégún ní ń lọ nì àmọ́ ní nǹkan míì tó gbára lé ń kọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ lòun náà ó ṣe àmọ́ pé kọ̀ṣẹ́ àkàmọ́dì ẹbọ kọ̀ bá wọn bọ Ọ̀ṣun kọ̀ bá wọn bọ Fá bẹ́ẹ̀ kò bòrò bí ń ṣe é gún ẹ̀ ní rí ń bẹ́ẹ̀ àmọ́nu yàrá rẹ̀ ó ní nǹkan agbára kan tó gbẹ̀mí lé lẹ́yìn ọlọ́run tó o pé bílẹ̀ bá dá ti ń bá débẹ̀ àhá mọ́dọ̀kùnrin. gbogbo ẹni bá ní eléyìí náà kí lòun náà mùsùlùmí kè é ní kọ̀rọ̀ kankan lẹ́yìn ọlọ́run o mùsùlùmí tí bá ní agbára ní kọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ pọ́nbélé ni o àmọ́ sẹ̀rí àyè pẹ̀lú wọn lẹ́lẹ́bọ torí ń ká yìlá ń ká ṣùbà ń ká làásàrì ó tún lè dánù pẹ̀sí. láàárọ̀ pé èèyàn kan gidi kan ní àní pè lẹ́lẹ́bọ lójú rẹ̀ ó kọ́ tí Ìsìlámù sọ̀rọ̀ wọn ni mùnáfìkì kí ni mo pè é. mùnáfìkì. mùnáfìkì ni àmọ́ ní ti ń ṣe ń kọ̀rọ̀ wọn ẹbọ ńlá ni ní ti ń ṣe ń kọ̀rọ̀ kí ni mo pè é. ẹbọ ńlá. ẹbọ ńlá ń wá yọ kó nínú. Islam. bọ́bá dijọ́ ìkí àmọ́ ìyá ti ọwọ́ àjù kèbèrè lọ torí ń tìsí fún wa torí tá a bá pèèyàn ní kèbèrè ẹ jẹ́ ń sọ àwọn kankan mú yín sẹ́ẹ̀rì tí ẹ bá jẹ́ kèbèrè tó bá fi lè kú tó bá jẹ́ bàbá rẹ̀ tó bá fi lè jẹ́ wù nkú tán ọ̀sọ̀kù rẹ̀ lè ní ọ̀gbọ̀dọ̀ wẹ̀ tọ́ba ẹ̀kọ́ bá sẹ́ bọ́kú ọ̀gbọ̀dọ̀ wẹ̀ odi bẹ́ni
ọ̀ gbọ́dọ̀ fún lásọ ó di mélòó méjì ọ̀ gbọ́dọ̀ kírun sí la ó di mélòó mẹ́ta ọ̀ gbọ́dọ̀ gbé lọ sàárè ó di mélòó ó di mẹ́rin ọ̀ gbọ́dọ̀ gbé kọ́lọ̀ wọn kẹ́ ó di mélòó márùn gbọ́dọ̀ kọjá bàbá rẹ̀ ẹni tó súnmọ́ ànẹ́bì tó ṣe bàbá fún láyé tó fi kú Abutalibi ni nígbà tí Abutalibi ń kú lọ báyìí ànẹ́bì ń pé kúlí kalimatan ahujju laka biha inda Allah àní ọ sọ pé láàyè kọ́nà kọ́sẹ̀ kan yìí sọ pé ọlọ́run ṣe búwí kan ọlọ́run sì lè yí jẹ ọ àwọn kan lórí Abutalibi wọn sọ fún pé àhá àtẹsàbà amílẹ̀tì Abdul Muttalib sẹ́ni wò yí lọ́wọ́ àsọ pọ́ọ̀sẹ̀ Abdul Muttalib mọ́ bí ti ń gbọ́ta nábì ní ń gbọ́ta wọlé kò rí wí tó ṣe lọ bọ́lọ̀ níjọ wọn sì ń bàjá ní Mẹ́kà bó ti dúró lẹ́yìn rẹ̀ ní gbogbo kèmí Mẹ́kà ń bàjá Abutalibi dúró báyìí ó dúró ti pátápátá ni pé ń hùwà ọmọ mi ni kò sí ń tẹ́tí ṣe níjọ́ tọ́mọ mà kú anabi mà késàlì ni pé wáárí jùsìmẹ́nà àbíkà òkú ń bẹ́tẹ̀ bàbá rẹ̀ lọ wá bíbù sí sanabi wí nùfà anabi ọ̀fọwọ́ kan mọ́ gbé kalẹ̀ ó pẹ̀yìn dání lọ́nu mo fi já pé bẹ́ẹ̀ bá jẹ́ ẹlẹ́bọ tó kílíà bá ti ba lòun amámúnádìkí ẹbọ lòun náà ń ṣe ń kọ̀rọ̀ tá a mọ̀ pé ń ṣe kí ni ìwọ ń dìsí fún wa ń bá wa kásùbà àwọn ọ̀rọ̀ pé mùsùlùmí gidi ni ń dìsí fún wa ń bá wa ká ilà ń dìsí fún wa ọ̀dàrú gbèsè ń dìsí fún wa ń lọ mọ́kà yín dé tó bá kú gbogbo ẹ̀tọ́ sùlámù á fún kọ́rọ́ àmọ́ kọ́rọ́ rẹ̀ àmọ́ kí ni bí ń ṣe agbára àmọ́ pẹ́pọ́ ní bí ń ṣe agbára kìí ṣe kìyàmù lẹ́yìn àmọ́ tó bá dijú àlìkìyàmù àjẹkùn yà ni ọ̀wà jẹ. tọ́lọ́n fi ní innal munafiqina fi darkil asfali ìsàlẹ̀ náà yọ̀ lọ ẹlẹ́bọ ẹlẹ́kejì nu àmẹ́rù eléyìí wọn ànífẹ́ ẹlẹ́bọ munafiki ló kọ̀ọ̀rọ̀ ẹ̀ máa ṣe kí ni. nínú àwọn ẹbọ tó lágbára sírìkù lè ṣe kọ́dát àwọn ẹbọ tí yọ̀yẹ̀ ní Islam tí yọ̀yẹ̀ kó ní Islam káàdì lè ti di kèbèrè òun ni kọ́ máa wà nínú ọkàn rẹ pẹ́nìkan bẹ tó tún lágbára bí Ọlọ́run èyí ń pọ̀ lọ́dọ̀ àwọn kan jẹ́ ń ṣe Súfì o ọ̀dọ̀ àwọn ọmọọta ń wọ́pọ̀ sí ó Súfì ẹlòmíì gọ́nu Súfì ó gbé sí ewu rẹ̀ gan lékè tí ọmọ sọ pé bàbá ètí ìsọfọlọ ni tí a bá bọ́lọ̀ sọ̀rọ̀ Ọlọ́run tó bẹ̀ kọ́ mọ́ gbà ẹ gbọ́ rí ni ṣé ẹ gbọ́ rí ni ṣé ewu mi ń sọ yóò ní àwa ń kọ́ńtù Ọlọ́run ni mùrídìí náà gbà pé bàbá ọ̀dọ̀ ẹ̀jẹ̀ nsọ̀kan mú yín ẹnìkan bí mo ń bàdẹ̀ Ìbàdàn tó súnmọ́ yín yìí náà ni kẹ́ ẹ lè mọ̀ fáwọn èèyàn fọkàn sí báwọn ń kọ́ńtù Ọlọ́run ó sì jẹ́ inú àwẹ̀ báyìí nígbà táwọn èèyàn dé tí wọ́n ń ṣe tó ní ọyá ẹ̀yin ọmọ ẹkún yẹn jáde ọyá ẹ máa hàn jẹ kálukú pé akara makala òṣè ó lè mí ní ẹ máa jẹun lọ Ọlọ́run ò ní bí ní láwẹ̀ tòní. ẹ dàkún kí ló pẹlẹ fáwọn èèyàn bàbá kí ló pẹlẹ àmì lọ́dọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ni ọ̀gbádùn lọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n tún ní ṣéwú wọ́n sì ń jẹun lọ ń jẹun lọ ẹni bá ti ń wí yìí ṣéwù ni bí n bá dákọ rẹ̀ bí n bẹnu yìí tí ó mọ̀ ẹ́ gbogbo tí ń wí yìí ìṣẹ̀lẹ̀ wọn ìjọdún mẹ́fà lọ òun náà ti wá kú ní sí o ó ní káwọn èèyàn máa jẹun lọ sẹ́yìn ọ̀gbọ́ tí wọ́n máa pèrún táwọn afáàmì ni gbogbo ń tọ́nà ọba bí èmi ni kò bí ṣé ìgbọ́ rí ni tí wọ́n ní ṣéwù gbèrú yín ẹ̀ máa ṣe tó bá wù yín lọ ṣéwù gbé sẹ́yìn òrí bí wọ́n ti ń ṣe mọ̀lúdì tí ṣéwù wọn ni káwọn èèyàn máa mutí ni àbí kílẹ̀ ń wí mọ́lẹ̀ wà. Allahu Akbar. ṣé ní gbogbo èèyàn tó bá nírú èèyàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó wá gbà pé àwọn bàbá nítorí ọ̀hún ṣe fún bàbá àwọn bàbá ń kọ́ńtúrò sọ́mọ̀ ni àwọn bàbá ń kọ́ńtúrò Ọlọ́run níta àwọn bàbá sọ fọ́lọ́ Ọlọ́run ó ṣe kí ni Ọlọ́run ọ̀gbọ́dọ̀ mọ́ṣẹ́ bàbá ètí sọ fọ́lọ́ ni sẹ́rẹ̀ ń tó bá nírú àkídà yẹn lẹ́nu ẹlẹ́bọ tí ò sí ní Islam ni o níkan bá wá kí wọn ni ẹlẹ́bọ ni o kí ni mo pè é ẹbọ ńlá tó yọ kó olú kí ni Islam kéèyàn máa láníyàn pé nìkan ń bọ́ lọ́hùn dùn sí àárín ìwé ìlànà tó sọ pé ṣé bá ń ṣe náwó ni tí bàbá wà ń kalẹ̀ tí bàbá bá ní kójú ọmọ rọ òjò ní rọ Ọlọ́run ló lè ṣe yíwù kì í ṣe bàbá àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ní bàbá bí bàbá lójú ọ̀gbọ́dọ̀ rọ òjò ọ̀gbọ́dọ̀ rọ
tí bàbá bá ti ní ọmọ lọ ọ̀rọ̀ rẹ yanjú ọ̀rọ̀ rẹ ṣe kí ni àbí wọn ewúyìí fún ọ wọn ni àṣàbí iwájú bàbá tí bàbá bá sọ fún ọ pé máa lọ ọ̀rọ̀ rẹ ó yanjú náà nù sẹ́ẹ̀ mọ̀ pé ìtumọ̀ ẹni pé bàbá náà ọ̀pẹ́rẹ́sì bí ọlọ́run ẹni bá nírú àkídà òun lẹ́mìí síyàn tá a dénú ọkàn rẹ tá a wá bá pé ń bẹnu ọkàn rẹ pé nìkan ń ṣiṣẹ́ tọ́lọ́hún ń ṣe àbókúta kọ́dà ọba àmọ́bẹ̀ẹ́ àbó oníkíní kan ẹni bá ti nírú àkídà òun lẹ́mìí ẹlẹ́bọ ni kí ni mo pè é. ẹlẹ́bọ. irú ẹbọ wo ló ní. ẹbọ ńlá. ẹbọ wo ní. ẹbọ ńlá. ẹbọ òun ti kú òníbo. inú Islam. mo lọ fẹlẹ kan pé ẹlòmíì ń kírun kọmọkẹlẹ bọ lòun ẹlòmíì ń gbàwẹ̀ kọmọkẹlẹ bọ lòun ẹlòmíì ń lọ Mẹ́kà kọmọkẹlẹ bọ lòun nínú àwọn ẹbọ títí yẹn kó ní Islam àwọn ọ̀rọ̀ náà ń bẹ téèyàn ń sọ ń gbà mí tí ń ti kó ní Islam láwọn ọ̀rọ̀ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ń sọ ìbẹ́nu ẹ̀tẹ́ ń sọ tẹ́ mọ̀ tó ipá ìmọ̀ kan nídìí yín débẹ̀ ẹ dàkún tí nǹkan bá ṣe wá tálá lọ ké bá. Allah. bàbá ní sọ̀rọ̀ tálá sunkún lọ bá. Allah. sẹ́rẹ̀ tí ń bá ń kígbe ìṣòro lọ́ọ́ bẹ̀ dá àbí lọ́ọ́ bá nǹkan mí lẹ́yìn Ọlọ́run ẹlẹ́bọ ńlá ni oníkí ni mo pè é. ẹlẹ́bọ ńlá. wọ́n pọ̀ ní Islam o tí n bá bẹ̀rẹ̀ sí kọ àwọn kàfídà kan nísìn ẹ mọ̀ pé tí n sọ yé mi ìtí n sọ yé mi àfẹ́sìn ni mímí ìsàwọ́dà ọ̀dà àfa kan fẹ́ dáwọ́kà ó fi lárúbáwá kọ orin ó ní yá Sheikh Ibrahim gàwùsùn líli wàrà àdìsí ní bìjà èsìkà falimuna tẹ̀hún sí líkàrà ó ní yá Sheikh Ibrahim ó kọ́ sí Ibrahim gàwùsùn líli wàrà lóṣù gbogbo ayé àdìsí ní ràn mí lọ́wọ́ ó ní kó ṣe kí ni. ràn mí lọ́wọ́. bíjà èsìkà pẹ̀lú ìrànlọ́wọ́ tiẹ̀ kò tún ní ìrànlọ́wọ́ tọ́lọ́ nfa ó ní yá Sheikh Ibrahim bàbá tó wà ní ìyá sínú kọ́lọ́ máa sàlékùn kẹ́ wọn ẹni eré lòun wọ́n kàn dáná sí lọ́rùn kí n bọ́ kò ń tiẹ̀. ẹni eré. wọ́n wá ń ṣe kí ni. wọ́n ń dáná sí lọ́rùn. iṣẹ́ ọ̀ràn wọn ni wọ́n ń ṣe ẹni eré àfẹ́sì tó jí sí Ọlọ́run dípa rẹ̀ ṣe kí ni bó ti ká ma tó ṣe dáadáa dípa rẹ̀ ká ó sì láì dáa tó ṣe tá à ń bẹ lọ́wọ́ àfi díjì fún lérí ẹ̀ bí ti gbogbo ìyẹn ti rí lẹ́nu ni. eléyìí wá sí tọ́lọ́ ní yá Sheikh Ibrahim mo fọwọ́ Sheikh Ibrahim gá òsùn ní wàrà gbóṣù gbogbo ayé àdìsí ní ràn mí lọ́wọ́ bíkà ìsíkà pẹ̀lú ìrànlọ́wọ́ tiẹ̀ ó ní fálímù náà tẹ̀sí ní kára fálímù náà ìkó nǹkan léyà tẹ́ǹsì ní kára ìmọ̀ ẹ jẹ́ kó rọ́ sákùn lójú ni ẹ dákun tálẹ́ lẹ́yìn ń pè ń tani ń pè ń. ṣé Ibrahim. yẹ́sì ń pè kálọ̀ yẹ kó pè. Allah. ọ̀rọ̀ ẹ bọ́ pátápátá ni irú ẹ pọ́tẹ́ nǹkan tẹ́ mọ̀ àwọn mi ò ní ibadallah rijalala àyínú náà bí àwòlélá fakunu àwònàná bí ńlá àzáàna àzáàbí fọdílélá bí hákẹ́lá rijalala àyínú náà bí àwòlélá ẹ̀yin náà mọ̀ ẹ kọ́rí àbẹ́ ẹ̀kọ́ rí mo fi lẹ́lòmí ìjà síbi ẹbọ tí ó mọ̀. ẹ máa gbọ́ tó máa wọ́n ní ibadallah ẹ̀yin ẹni Ọlọ́run rijalala ẹ̀yin àbàfin Ọlọ́run àyínú náà ràn wá lọ́wọ́. Allah. Ta ló yẹ ká wíyùn fún? Allah. irú ẹ pọ̀ inú oníjà ní sàdúrà kọ́dà ràn mí lọ́wọ́ ilé ọba ànábì ànábì ò tó rà lọ́wọ́ ṣe Ọlọ́run ní òsè tọ́lá ànábì náà ń pè ta ní. Allah. bí wọn náà bá pè ta ló pè. Allah. tọ́ bá pè nǹkan mi lẹ́yìn ọ gbọ́dọ̀ pa ànábì o ọ gbọ́dọ̀ pé tọ́ bá pè ọ̀sẹ̀ ẹbọ ló sì ṣe ẹbọ òun sì kéré torí nu tí ń dùn mọ́lọ́ ní kọ́ máa sunkún lọ́ba ọ̀gbọ́dọ̀ sunkún lọ́ba nàbì nígbà tá a ní ẹ má pa nàbì ẹlòmíín nu yín ń pàlìjẹ nu dẹ́mà ẹjọ́ ń jọun tẹ́lá kan bẹ́ẹ̀ tá a máa mú káàkiri báyìí wọ́n ń pẹ́ fọ́sílẹ̀ azimu tí a bá ń kájọ́ àwọn lọ́wọ́ ni àjíbú yàrá kàyà ìlú dá mi lóhùn ìwà àjẹ́ tó ń jẹ́rẹ́ kàyà ìlú ṣé àjẹ́ náà yóò máa gbé wa útúbà yàzí gbogbo yín àlẹ́kẹ́ útúbà yàzí òun náà rí ń gbà mí irú ẹ̀pọ̀ bẹ́ẹ̀ lẹ́nu àdúrà tá ń ṣe tó ti fáwọn àdúrà wọ̀nyí gbólóhùn tí ń jáde ńbẹ̀ gbólóhùn kíní. ẹ̀bọ. njẹ́ ọjọ́ ọlọ́run sàmójúkọ ní pé kò yé wa ní o ọlọ́run sì ní wà máa kún náà mọ́ àdìbí náà àtànábúwásà rọ̀ṣùlà àìsí àjẹ́ ìyàtí káránṣẹ́ sí iṣẹ́ ọ̀kàn wá nígbà sẹ́sì ti kàn wá yìí ká ṣe kíní ẹni bá ṣe rí àkóso kíní. ó dẹ́ dúró ẹ̀bọ ńlá ni ẹ̀bọ ńlá ni ìgbẹ́nu wákàtà nǹkan lẹ̀ Yorùbá náà anabi ni ọlà mi làrán ni
bọ́bá dàlá ìra ànábì ní ọ̀là mi ìlànà mi. bọ́bá dàlá ìra. ṣéjú àlìkíyàmọ̀ táwọn ànábì ọlọ́wọ́ ọmọ sunkún kí. ṣéjú àlìkíyàmọ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọmọ dààmú káàkiri. wọ́n bá sunkún àkíní wọn lọ bá Muhammad. yóò wá fẹ́rí kalẹ̀ báyìí yóò lógójì ọdún kó tó dìde. tọ́ba dìde ọlọ́wọ́ wa ní sálítòótọ́ béèrè kí n fún ọ yóò ẹsẹ̀ máa sọ pé bá ń sìnkì àwọn ànábì. tí a bá sì gba níbi tó wà nítorí ummati ọkàn àwọn ìjọ náà ọlọ́wọ́ wa náà ya mo tó àwọn ìjọ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ máa lọ. tí ọ̀rọ̀ wa ń pé òun ni ọ́ là wọ́n kò lè lọ ọlọ́run ni ọ́ là yẹn jọ òun. ànábì ló sunkún bẹ̀bẹ̀ ni yóò fẹ́rí kalẹ̀ yóò sunkún yóò bẹ̀bẹ̀ kan tó dá lóhùn ogójì ọdún yóò wà ní fẹ́rí kalẹ̀. gbogbo wọn wà mí tá a wà ní òhù tó wọn mọ̀ pa wá bẹ́ẹ̀ sẹ́ wá bá ti tó òun ó fi lágbà sí. àwọn èèyàn rẹ̀ méje péré yóò wà lábẹ́ gbòógì ọlọ́run wọn ò ní ju méje lọ. ìwọ̀n wa ń pé ọ̀là ọ̀ tó ń gan wá tó ń wójú bá rẹ̀ tó ń wà ní fẹ́rí kalẹ̀ tí ń sunkún sọ́lọ́run lọ́rùn. gbogbo ọlọ́run nìkan nílá yẹn gbogbo àwọn nǹkan báyìí àwọn ọ̀rọ̀ ẹbọ ní tó mú ní kó ní Islam àwọn èyí tí mo ju èyí ẹbọ kí ni mo pè wọ́n. ẹbọ ńlá. ọwọ́ kẹbọ kéékèèké àwọn ẹbọ iṣẹ́ náà ń bẹ o ọ̀rọ̀ lélẹ̀ yìí àwọn ẹbọ ńláńlá tó jẹ́sẹ́ ń bẹ o ẹlòmíì ò ní sọ̀rọ̀ àmọ́ ìṣesí rẹ̀ gan ìṣesí ẹbọ ni bí à ń fẹ́ rí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run bí à ń fẹ́ rí kalẹ̀ fún kíní látẹ̀ jùlọ sàmsì wàlá lil qamari fasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu èyí fẹ́ rí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run gbogbo ẹni fẹ́ rí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹbọ ni níbi tíkítà ń tira ńlẹ̀ Yorùbá náà ẹbọ wà ń bẹ̀ tíkìlẹ̀ Yorùbá tí mo lọ wà ń bẹ̀ ẹbọ ká máa fi kún méjèèjì tá à ń fi sin lọ́hùn ká máa fi kúnlẹ̀ fún yàn. àwọn afa dìbètì ẹ̀ wọ́n ní ṣé kúnlẹ̀ tọ̀wọ̀ ni àbí kúnlẹ̀ tẹ̀sìn tó bá jẹ́ kúnlẹ̀ tẹ̀sìn ẹbọ ńlá ẹbọ kí mo pè é ẹbọ ńlá tó bá jẹ́ kúnlẹ̀ ti kíni ẹbọ kí mo pè é tó bá jẹ́ kúnlẹ̀ tọ̀wọ̀ àṣìṣe ẹbọ kékeré. Allah. àmọ́ méjèèjì ọ̀bọ́nú kíni. ọ̀bọ́nú ẹbọ. níjọ́ tí màá sọ ọmọ jábàlì wọ́n àti tá a yẹjú lọ́wọ́ nù mú ìsọ́lá lè jẹ́ tamọ́júmọ́ àná màá sọ ọmọ jábàlì nígbà tó lọ sáàmù tó dé ó ní ọba lọ Mẹdínà lọ́ba pàdé ànábì lọ́ba wulẹ̀ lọ́ba ànábì ní kílódé ó ní mò ń bọ̀ láti sáàmù àwọn àgbà pásítọ̀ àtàwọn àgbà póòpù wọ́n ń kúnlẹ̀ fún wọn níyì wọ́n jù wọ́n lọ ànábì ní rárá wọn èyí kúnlẹ̀ fẹ́ẹ́ nìkan kan lú ẹ̀sìn yìí. Allah. law kuntu amiran ahadan an tasjuda tí ìbá pẹ̀ nìkan láti kọ́ máa fẹ́ẹ́ kalẹ̀ kọ́ máa wọlé la amartul mar'ata an tasjuda li zawjiha obìnrin palasẹ̀ kọ́ máa wọlé fọkọ rẹ̀. ọ̀rọ̀ kúnlẹ̀ yìí sì ni àwọn àfa àti yanjú ẹ̀bọ ti pẹ́ èmi kákọ́kọ́ ẹ̀kẹ́ ń dààmú ara yẹn kẹ́ ń wò mí ni. nínú àwọn àfa ilẹ̀ Yorùbá tó yanjú kúnlẹ̀ àfa gbogbo wa àfa mi Sheikh Adam rahmatulah ọlọ́run bá tẹ́ wọn. ẹ lọ wo tíra àwọn tí wọ́n ṣe bàbá ṣiṣẹ́ Adama wọn ṣàbòsí pẹ̀lú wa rárá nínú àfa àtàmọ̀ sàdó àmútárì káàmọ̀ lọ́wọ́ fi dé iṣẹ́ Adama wa bàbá yẹn ṣàbòsí pẹ̀lú wa ìpè wẹ́ àkà omi jẹ ìlú mánẹ̀lẹ̀ hayá tẹ̀lé bá ń kadì ẹ̀ ń bẹ́ẹ̀. wẹ́ àkà omi jẹ ìlú mánẹ̀lẹ̀ hayá. wọ́n àṣàwù fìhì. wọ́n àṣàwù fìhì hàtìmọ́ wọ̀bẹ̀tìdá. ṣé Adama ní wẹ́ àkà omi ó ṣe báwọn èèyàn mi jẹ́ ìlú mánẹ̀lẹ̀ àyá wọn àmọ̀túmọ̀ tí ń jẹ́ tìjú wọ́n bá náà hùwẹ́ bá ń ká. hakaza kọ́díjà ìlú dáwà àdùn. bẹ́ẹ̀ náà làwọn èèyàn mi wọn àmọ̀túmọ̀ ìtẹríba. wọ́n bá náà hùn fi sujudi wọn hànà. wọ́n wá gbà pé tìjú àti tẹríba òun ni kẹ́ ẹ máa fẹ́rí kalẹ̀ fún yàn kẹ́ ẹ máa kúnlẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ nínú àṣà tiwọn àwọn Yorùbá tó jẹ̀ràn nígbà bẹ́ẹ̀. kàlẹ́wọ̀nà lè ń jà àlù wájibá. wọ́n ní ká bọ́ bàtà fún yàn wọ́n sọ dọ̀ràn yàn lérí ara wọn kọ́bùlà òṣù lílífì náà kí wọ́n tó dé gbangba wájú ilé ni wọ́n fẹ́ kí. àfọ̀n bàbá mi sẹ́yìn kí wọ́n máa bọ́ bàtà wọn ó lè ti fàdí ẹ̀ níṣẹ́ kọfẹ́ sí mọ́ àmọ́ àwọn bàbá wọn bá irú eléyìí rẹpẹtẹ wọ́n bàrú ẹ̀ bàbá wa yọ bàrú ẹ̀ àwọn bàbá wa yọ bàrú ẹ̀ àwọn bàbá wa yọ bàrú ẹ̀ wọ́n lọ léńjọ́ kan wájú ilé bàbá mi ń gbẹ̀dẹ̀ bàbá mi àfọ̀àní wọ́n kọ́ àyèmọ̀ yèèyàn kéwú àwọn gangan ni wọ́n ń jẹ́ àfẹ́ ilé àtàwọn ń jẹ́ àlùbáríkà àwọn gbàdúrà àwọn lọ́ba yìí mi lọ́ba mi òun lọ́ba mi mọ́ wá dún wájú léńjọ́ náà ẹnìkan bá ń bọ̀ náà bọ̀dá wa ládùúgbò sẹ́rí kápẹ́lẹ̀ wa níbi mú dúró yìí
mo débẹ̀ ńlọ́wọ́ bàtà lọ́wọ́ kó bàtà dání. wọ́n ní bọ̀dá Sàídù ẹ wo bàtà yín lọ́wọ́ afẹsẹ̀ rìn kọjá iwájú ilé wa ọwọ́ lọ́wọ́ bàtà lọ́wọ́ kan wọ́n ní bọ̀dá Sàídù ẹ̀ padà wá tó yẹ tẹ̀wọ́ bàtà yín ó lóun ò lè máa ti bàtà tẹ àfa àwọn mọ́lẹ̀ kọjá. Allah. ìsí àfa ìlọ́wọ́ sáfà rẹ̀ bí wọ́n ti ń ṣe nù tẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀làjú àti gbogbo ẹsẹ̀ kínní ó parẹ́. iṣẹ́ àdámù ti ń sọ pé kúlíwù náà lé ká bọ́ bàtà jẹ́ àlù wájìbá wọ́n sọ́dọ̀ ràn yẹn ìndà òun kọ́bùlà òṣù nílí jìnnà kí wọ́n tó di gbangba wájú rẹ̀ ní ọba fún lọ́wọ́ ẹ̀sẹ̀nsẹ̀nsọ. wọ́n bí tọ́hìn lahumu inda salam. tí a bá sì fẹ́ kíyàn wọ́n wàá ba mọ́lẹ̀ pátápátá fún. wọ́n burukin lahumu inda liqa. tí a bá tún wá pàdé yàn wọ́n tún wá kúnlẹ̀ wọ́n ba mọ́lẹ̀ wọ́n máa kíyàn. fi maqamil haqqi awjabu sukut. tí a bá wá débi tí wọ́n ti sòdodo wọ́n gbà pé ńlẹ̀ Yorùbá tó bá fẹ́ báyàn pé yẹn bá kọ́dà èèyàn bá purọ́ tó bá jágbàlagbà ọlọ́lọ́ jẹ́ mi yóò gùn lẹ́yìn. Allah. bàbá ni akẹ́yẹmí tẹ́ sọ yóò rí bẹ́ẹ̀ wọ́n ni ọmọ yóò ṣe kí ni. kò lójútì. afẹ́lẹ́ Yorùbá nù. ṣé Ádámù ní ń kanu tíra wọn ni wọ́n ti ká o tíra ṣé Ádámù lè léyìí o ṣé Ádámù ní ń ka wọn ti wí o. ẹsẹ̀nsẹ̀nsẹ̀nsọ. wà á bá wọlé kẹ́sìbà ọ̀nà wájì nígbà kó kalẹ̀ yìí pípa tí mo kó kalẹ̀ yìí pọ̀. àsìkò lọ. wàgòrò wàdà ilẹ̀ kaziba. ṣé Ádámù wá ní ṣé ẹ bá wá bí mí léèrè. صيروها مذهبا للعلماء. wọ́n wá kí wọ́n máa gúnlẹ̀ fáwọn àfa kí wọ́n máa bọ́ bàtà kí wọ́n máa bọ́ mọ́lẹ̀ fún wọn kí wọ́n máa nàró mọ́ wọ́n sọ di tí wọ́n ń ṣe fáwọn àfa ńlẹ̀ Yorùbá. fọlá ayáwúlẹ̀ àkù ìǹtẹ́ sí ẹlòmí. fọlá ayáwúlẹ̀ àkù ìǹtẹ́ sí ẹlòmí. tí Ádámù ní ti ń jẹ́ tìjú tẹ́ ẹ bá bíbí léèrè. جعلوه كافرا لديهم وسعدوا للنداء واحدا علماء قومنا. mọ̀mọ́ dá yọ̀ nkọjá ni. Allahu akbar. àmì ẹ̀fẹ́ kí n tu ẹ̀tọ́ ká. mọ̀mọ́ dá kọjá bóyá sí ni. جعلوه كافرا. ẹni tọ́ba wa ká láfa wọn sí àdìhí tọ́ba ní tẹ̀sí yóò dá ẹ má ṣe má ẹ má kúnlẹ̀ má ẹ má ṣègbà má ẹ má ṣàwó má ṣé Ádámù ní ja'aluhu kafiran fi dinihi wọ́n ní à kẹfẹ́rí lélẹ́yìí o ọmọkọ́mọ lélẹ́yìí. واستعدوا للنضال واحدا. wọ́n ti palẹ̀ mọ́ wọ́n fẹ́ fáyẹ̀ wọ́n fẹ́ bàjá. مع هذا. ìta ń wí yìí ọwọ́ dòní ni o ọwọ́ dòní ni o ọwọ́ dòní bẹ́lẹ̀ Yorùbá dòní. wọ́n àti tí mo ṣe fún yìí mo dé London mo àmì dáǹtọ́ lọ yìí àmì dáǹtọ́ lọ yìí mo wà London gbogbo àsìkò yìí London mo wà. wọ́n ń béèrè tọ́pìkì tí mo tírìtì gan bíbà ni ọ̀rọ̀ ẹ̀yìn ni mo tírìtì torí mi ò fẹ́ mo ṣẹ̀ṣẹ̀ lọ ìsì fẹ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú bí tí làákà yìí wọ́n èsè kí ni yóò dé àbọ̀ àti ọba ṣe dá wà yóò fi làákà yìí ṣe èyí máa dé ṣe dá wà kọ́ máa dà kan rú èyí máa dà kan rú wọ́n wá gbé láti bí ìwà fún wọn ọ̀rọ̀ wà ní ń bá wọn sọ ọ̀rọ̀ kásìpọ̀ wọn ó ṣe kí ni kódà bẹ́ẹ̀ báwo program lórí tẹlifíṣàn náà ọ̀rọ̀ wà lọ́pọ̀ ń bẹ́ẹ̀ tọ́wọ́pọ̀lọpọ̀ náà ń kírun kò sí wà ọ̀pọ̀lọpọ̀ lé ọkọ ọ̀dá ọ̀pọ̀lọpọ̀ lé ìyàwó mi ọ̀dá sẹ́ni tí ọ̀fọ̀ kan balẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀sìn a gbọ́dọ̀ yanjú ìwà àwọn èèyàn kó ṣe kíní kó balance ẹnìkan lọ́wọ́ béèrè wọn ni ẹ dákun ká máa kúnlẹ̀ pẹ̀lú ẹsẹ̀ méjèèjì láti ṣe kíní níṣẹ́ béèrè yìí lágbára ṣé wọ́n á sọ ó ní sọ tọ̀ ká ní tẹ̀sí bá wí ni ara ẹ̀ bọ́ ni lọ́ba yarí mo sì ṣe sùúrù mo ní mo sì béèrè o ó ní bẹ́ẹ̀ ni mo sì ṣe sùúrù mo wá lọ lọ́dọ̀ nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin nísìnyí ọlọ́run wa mú lé mi lọ́wọ́. bàbá tí mo lọ́n ṣe ó mú lé mi lọ́wọ́ ọlọ́run ti mú lé mi lọ́wọ́ mo bá jòkó jẹ́jẹ́ ẹnìkan bá pèpè sámú òun fẹ́ so ìjọ ọmọ òun sì fẹ́ jẹ́ àgbàríkà kí n wá kí n dákun ìráyè àsọ apáti nígbà tí kìnìún kú bíjọ́ mẹ́rin ẹ̀mí rẹ̀ gbẹmọ́ lọ́sùn pé ń gbàdà ẹ dákun mo fẹ́ kẹ́ wá níṣẹ́ mo níjọ́ mẹ́rin ni mo ti sọ pé ìráyè ń jò ní ó ní òun sùn òun ò lè sùn yóò wù òun kẹ́ ẹ fẹnu yín ṣàdúrà fọmọ òun. bàbá wa rí bẹ́ẹ̀ lọ́wọ́ ra tíkẹ́ẹ̀tì bàbá ra tíkẹ́ẹ̀tì áfẹ́ mílíọ̀nù lọ́ba rà ọba dán lálẹ́ gímọ̀ abá so igi ní sátọ̀dẹ̀ àwa so igi náà mo jòkó lẹ̀ bí àbáwá ìmọ̀ mi náà ti jòkó yìí náà mo jòkó àwọn èèyàn náà tọ́ fẹ́ ṣe àjòkó tẹ́lá wa báyìí tọ̀ bàbá ìyàwó ó dé ìyá ìyàwó ó jòkó bàbá ọkọ ó jòkó bàbá ìyàwó ó jòkó oníbèrè jó ní iná wà ń bẹ̀
òun náà jẹ́ kan láàrin àwọn mẹ́rin tí mo dákọ̀ láàrin àwọn mẹ́rin tí mo ní bàbá ìyàwó ìyá ìyàwó bàbá ọkọ ìyá ọkọ àwọn ẹlẹ́rìí wọn méjèèjì jẹ́jẹ́ mẹ́fà ọ̀kan lòun náà ní inú wọn. sẹ́ńgbọ́n mi o wọn àpọ̀pọ̀ ìyàwó jáde London ọkọ ìyàwó náà London wọn ti sí yóò wá kí bàbá rẹ̀ ọba àbẹ́ lọ́wọ́ báyìí sẹ́ńgbọ́n mi ìyá ẹ̀ ọ̀họ́gì ìyá ẹ̀ ọkọ ìyàwó ni ọ̀họ́gì mọ̀mẹ́ yóò bá bàbá ìyàwó ọba lọ́wọ́ ìyá ìyàwó ọ̀sì báyìí lọ kankan òkúnlẹ̀ kò sí kankan ìyàwó náà wá òun náà ṣe bẹ́ẹ̀ wọ́n wá pé ẹni tọ́ta kò ní yóò ní pé ẹ dákun àwọn ọmọ yìí ó yẹ kájọ wọn máa kúlẹ̀ ó ní à kọ́tọ̀ ọlọ́dọ̀ ọgbà bẹ́ẹ̀. wọ́n wá ní lágbájá ó ní ìwọ kó béèrè ń jò ní tí mo ní tẹ́sí wíìrì tó takú wọn lé ọwọ́ àgbà fún kọ́tọ̀ London jọ lọ́wọ́ àtàlẹ́bí lọ. kọ́tọ̀ London wa tẹ ọlọ́run ju tọ́lọ́wọ́ àti kí ló ń sàwọn èèyàn kí ni sọ wọn. àlọ́ lọ́wọ́ wíwà nígbà ẹ̀ nígbà tẹ bá wá délùú kan ẹ wà ní kọ́tọ̀ ṣé kọ́tọ̀ wa jọ lọ. àwọn ẹ̀kọ́ ń bẹ tẹ́ kọ́ ọmọ tẹ́ gbádùn rẹ̀ Yorùbá ní kúnlẹ̀ òun ṣe kí ni. Kìí wà àmọ́ ẹ méje ń yà káàkiri kí n tètè lọ bí tí ń lọ ṣé àdámọ́ ni ẹ bá wá bí mílíọ̀nù kí ni ń jẹ́ tìjú. Màhàzá yazhabuna annahum afdalul khalqi kamisilil anbiya. Àwọn àbá wa sọ̀rọ̀ àwọn ẹni pé kárí máa gbolẹ̀ fún wọn kí wọ́n máa fara gbolẹ̀ fún wọn. Ó wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dàmẹ́jọ ọlọ́run lérí rẹ̀. Àwọn ṣé àdámọ́ ni kò rí bẹ́ẹ̀. Ẹ fàyè àtìkó ti lọ àtìkó lọ. Bẹ́ẹ̀ bá wá bí mílíọ̀nù pé kí ni ń jẹ́ tìjú gan. Máyù kí kàlà àrù ìndàlù ukọ̀lá. Máyù kí kàlà àrà ìndàlù ukọ̀lá. Ìtí ò ní fi kó bára rẹ̀ ní ń jẹ́ tìjú. Ọdún ńlá káyù náà mo dàdúró bẹ́ẹ̀ sẹ́ni tí ń bá bọ̀ láti ẹ̀kan sirikul akbar tí yọ ní kó níbo wọ́n wá fẹ́ bọ́ síbi sirikul asgar kékeré sẹ́ni gbogbo ntá bá fi sàkàsọ̀ ẹgbọ́n mi yé lọ síbi ẹbọ ńlá kékeré ló wọ́n máa jẹ́ gbogbo ntá bá fi sàkàsọ̀ lọ bí ẹbọ ńlá kí ló wọ́n máa jẹ́ kékeré ni. كرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له سمع كبتي وان بانكا يفعل جنون يكوا الله بانكا يفعل wọn ní sàṣìwà kọ́nà wá níta wà tí lò tó níbẹ̀ ni o tí wọ́n bá wọn pé ọgbọ́n kan balẹ̀ pé nìkan sàṣì ọmọ àlọ́ka kò ní yíyù yóò sá kò ní jẹ́ mọ́ yóò sá kò ní jẹ́ kí ni kò ní jẹ́. Kíkà la rí ẹgbà wa rẹ̀ tó kílíà kíkà fànẹ́bí máa kà àwọn òun lẹ̀gbà wa tó kílíà kẹ́nìkan wá hàn kùrìsí yìí bó ti dáa tóun kọ́ wá wé ní okùn kọ́ wá pèsè kínní yìí sára ṣé rí ìfọkàntẹ kínní yẹn fún òun ní ọ̀sọ́ yẹn téèyàn gbèsè ọkọ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́ wá fọkàntẹ kínní yẹn ẹbọ ńlá nù sẹ́yìn pé kí ní téèyàn ti sára wọn. Ọwọ́ àlọ́kàlẹ̀ mi kọ́lá tó bá gbàgbé sílé kí yóò lọ sí yóò lọ mú yóò fi sára sẹ́nu kọ́kàlẹ̀ ni pé kíní yìí ni ó fọ́ iṣẹ́ Ọlọ́run ó gbé fún kíní yẹn èyí òun lẹ́bọ́ ńlá kíní tó mú débi tó fi gbé sí Ọlọ́run fún kíní òun ẹ̀bọ̀ kékeré lè yíwù. ọ̀rọ̀ mi ò kílíà kíra ti ń fún ọ ní tọ́ ọba sọ sáko báyìí tó rí ti ẹ̀rù ọ̀sẹ̀ bọ́ ńlá. Torí tọ́wọ́ gbàgbé ìdílé gbogbo ẹ̀ wàhálà tiẹ̀ nu mo ti gbàgbé mo ti gbàgbé wàhálà tiẹ̀ nu kò ní torí ẹ̀ padà kọ́dà ni wọ́n jẹ́ wọ́n ti fún ọ lójú sọ́ọ̀bì kan lòdì sí kíní lòdì rí mọ́. Àmọ́ àkídà rẹ ọkàn rẹ gbà pé tọ́ ọ bá fẹ́ jáde tọ́ ọ bá mú kíní lọ́wọ́ nǹkan lè ṣẹlẹ̀ kíní òun ni ó fọ ẹ̀dá kùtà ní máa sọ̀yàn. Ìsọ́nìsì ń bológbé lélẹ́rí lórí kíní yẹn èyí tó wà nù ọkàn rẹ̀ òun lẹ̀bọ ńlá èyí tó wà nù ọkàn òun kí ló pe òun ẹ̀bọ ńlá. Sọwárí tíra àwọn gẹ́gẹ́ fún rẹ̀ ẹbọ kékeré ni toró òun ló fún ọ débi ẹbọ ńlá tí ọba sóhun ni òní ronú bó ti ronú àkídà ní ìjọba ìjọba sí òun kọ wá sọ tíra àwọn ilẹ̀kọ́ ọmọ lọ́mọ ẹbọ kékeré nù àmọ́ kọ́ ọ̀pọ̀ kàn sí pé ọmọ jẹ́ kí ni léyìí òun ẹbọ ńlá nù tọ́lá àfi tíra àwọn sàkàsọ̀ débi ẹbọ ńlá ló jẹ́ kí àkídà rẹ̀ ó dàrú pẹ̀lú Ọlọ́run nígbà ń pèlè ẹbọ kékeré bákan náà kí èèyàn máa
ntí ò àwọn ntí ò jẹ́sẹ̀ ọlọ́run ká máa fi ntí ọlọ́run ṣe ká máa fi tìsọ́dọ̀ ẹ̀dá pẹ́ẹ́dá ló ṣe é lápèjúwe nísìnyí tí a bá sọ pé ta ló ṣe mọ́tò á lè yìnbó abẹ́ẹ̀kọ́ táǹkà wọn lè á lè bíríkìlà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ní wallahu khalaqakum wa ma ta'malun èmi mọ dá yín tẹ́ ẹ bá ṣe èmi mọ dá. ìmọ̀ àfirú nǹkan bẹ́ẹ̀ nípìnlẹ̀ rẹ̀ tìsọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹ̀bọ kéékèèké ni torí pé lẹ́yìn náà lo ń tọ́lọ́run dá ló fi dá tiẹ̀ ẹ̀ wá lè fóun lọ́dà ọlọ́run lọ́dà ẹ̀bọ kéékèèké ni mo dá eléyìí nì mo dá dúró bẹ́ẹ̀ inú ẹ̀bọ kéékèèké kí ẹ máa so nǹkan mára mo ti sọ yìí nkọjá kí tó so mára ẹ̀bọ kéékèèké ni àmọ́ tó bá fọkàn sí pé òun ni ó sọ ó di kí ni ẹ̀bọ ńlá mo dá dúró báwọn níta àwa fi mẹbẹ kéékèèké sí ńlá nǹkan mẹ́ta ni èyí ń sì nídìí kí èèyàn lágbóye anabiwa Muhammad sallallahu alayhi. ìmọ̀ ẹ̀ dìkìlẹ̀ àgbà mi pé eléyìí ẹbọ kékeré ni o ìjọ kan anabi sọ fáwọn sábẹ́ pé wa iyyakum wa shirkal asgar ẹ̀yin sábẹ́ mi ọ̀dọ́ wọ̀nyí mo ti bọ́ sí tọ́bìkì mi o tọ́bìkì kílà àfi mọ̀ yàtọ̀ ẹbọ ńlá sí mo ti bọ́ síbẹ̀ ọ̀rọ̀ eléyìí lónìí ẹ̀kẹta nu anabi rẹ̀ pé kílà àfi ẹbọ ńlá kékeré anabi ní kílẹ̀ ẹbọ kékeré àwọn sábẹ́ làwọn ọmọ anabi lẹ́bọ kékeré àríyá kárí ni ǹjẹ́ kí ló dé ṣe é mọ̀ pé n kí irun àyílà mo wá fara balẹ̀ kí nítorí àwọn tí ń wù mí pé bóun làfẹ́ ilé afẹ́ ṣe é mọ̀ kọ́lọ̀ ní kírun fún ìfarabalẹ̀ ohun torí àwọn wo ni ṣe é mọ̀ kọ́lọ̀ wọn àtẹ̀yàn ní pínrún àbí kò kílíà abọ́lọ̀ yàn yẹjú ókè bàbá wa yìí ní sí donate owó àgbọ̀n tí a donate abẹ́ẹ̀kọ́ ni wọ́n kàn sọ fún ìmáàmù èmi gan adìjẹ́ nínú ẹ̀sìn wọn bó jí òye mi bàbá yìí láǹfààní kọ́ ànọ́sì tọ́ba ànọ́sì nísìnyí owó tó fún wa ó fún wa nítorí tani torí ta ló fi fún wa àmọ́ tún jẹ́ ká mọ bóun ti tó pẹ̀lú ànọ́símẹ́ǹtì tọ́ba wà lóyè ni wọ́n pé wọ́n gbọ́dọ̀ mọ iye tá a fi ilẹ̀ lóòótọ́ ọlọ́run la fi ilẹ̀ fún ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ mọ iye tí wọ́n fi ilẹ̀ mẹ́rin tí ni kí wọ́n mọ̀ pé mi náà náwó ta ló ṣe yíwò fún un ṣe àmọ́ pé tọ́lọ́run wà ń bẹ̀ tèyẹ́ tó ṣe kí ni gbogbo ṣe tó bá ti ní téèyàn ní tọ́lọ́run là ń pè ń kárí ni nítorí o ti pín láàrin ọlọ́run àtẹ̀yàn àdóbìbí nítọ̀ ẹbọ kékeré ni ká ṣe kí ni o ṣe fọlọ́run tó tọ́ ṣùgbọ́n oró táwọn èèyàn ẹbọ kékeré nìyẹn ànábì ló di kíríà rẹ̀ nígbà míì bọ́lọ́run bá ń sọ̀rọ̀ ní Al-Kùránì tó bá fẹ́ kọ gbólóhùn àṣírík ẹni nígbà tí pèsè mo ní àṣírík mo fi alifu àti kíni ibi tọ́lọ̀ ń bá ti fa alifu àti láàmù sí báwọn ẹbọ ńlá ni àmọ́ tọ́lọ̀ ń bá yẹ alifu wà láàmù kó mẹ́ ó di ẹbọ kékeré inú tá a fi mọ̀ nù ni ó di mélòó ó di méjì inú tá a fi mọ̀ inú kẹta tá a fi mọ̀ lọ́wọ́ kékeré sí ńlá òun ni káwọn sàábí ó di kílí àpé kékeré lẹ́bọ yìí kì í ṣe ńlá inú tá a fi mọ̀ nù ni inú tá a fi mọ̀ nù mẹ́ta tá a fi mọ̀ yàtọ̀ ẹbọ kékeré sí káànẹ́bí ọ̀sọ́ odi méní ẹlẹ́ẹ̀kejì káwọn sáájú ó ṣe kí ni odi méjì ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ̀ máa sọ̀rọ̀ lọ kó fa alifu alamu sí ẹbọ ńlá nu tọ́ba yá alifu alamu kó mẹ́ra bọ́ kí ló dì hún kékeré kí ni ìyàtọ̀ wọn nínú ìdájọ́ síwájú ọlọ́run ìyàtọ̀ wọn ni pé ẹbọ ńlá yóò bẹni tí ń bá ń ṣe wọná ẹbọ kékeré ẹ̀ṣẹ̀ ni tọ́ba túbá tọ́lọ́run ó fèrè jù ẹnba ṣe bọ́lá tọ́ba ti lè kú sérí ẹ̀ yóò gbé wọ́n bó. ẹni bá ṣe bọ́ kékeré kọ́dà kó kú sérí ẹ̀ bọ́lọ̀ bá fi rí ti ibo ní ọwọ́. àlùjánnà. kò sí ìtọ́dánú ẹ̀ bọ́ o. ọ̀rọ̀ di mélòó tí mo yanjú. mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹlẹ́kẹrin mo fẹ́ ka àwọn ẹbọ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ ìbẹ́lẹ̀ náà tí mo ti fẹ́nu kàn nínú ẹbọ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ tó pọ̀ jù òun ni al-istighatha bi ghayrillah káfẹ́ wánà lọ́wọ́ gbàmígbàmí ká máa ké sẹ́lòmíì lẹ́yìn ọlọ́run bàtà wa ń kékèké bá ń kéwú jọ̀njọ̀n wàláyé ìtàláyé màkà fi ń ṣe rẹ̀ ju ní a fi ń ṣe lọ wọ́n máa ń fún wa láwọn àdúrà tá a máa ṣe ó fẹ́ tìjú ó fẹ́ pọlọ́hún wọ́n wá ní ọmọ lọ́ọ́ ka ókọ àṣàbùl káfí àwọn àṣàbùl káfí tá a wí yìí ẹ jẹ́ nǹkan fún yín kẹ́ gbọ́ ókọ wọn mo fẹ́ kà yìí má kàsálà mí ná wọ́n tẹ̀mùlí ha wọ́n mọ̀ ní tú nẹ́sù wọ́n lé ìlú sù wọ́n sàrà àbùsù nẹ́sù ọ̀fọ́lẹ́ ẹsẹ̀ tí yú nẹ́sù wọ́n kìtì nírù
wọ́n ní ọlọ́pàá 313 ọwọ́ àánú pírọ́blẹ́mù wọ́n wá ní ọmọ lọ́ọ́ pe àwọn ọkọ̀ yìí àwọn ọkọ̀ tẹ́ ní òpè yìí àwọn èèyàn kan tí wọ́n gbà fúlàmù jọ̀ǹjọ̀ǹ ká nẹ́bi tó dé tí àwọn àgbà pálíkì àmọ́ wà wọ́n wá ń kọjá lọ ọlọ́run wá fẹ́ júwèé àlùkí àmọ́ fún wọn ọwọ́ ní kí wọ́n lọ lè sùn rọ̀lẹ́ lábẹ́ àpáta wọ́n wá sùn ní rọ̀lẹ́ lábẹ́ àpáta nígbà tí wọ́n jí wọ́n lo 330 years tí wọ́n tó jí títí tí wọ́n wá jí báyìí níjọ́ wọ́n sùn ọwọ́ rọ̀lẹ́ wọ́n sùn nígbà wọ́n jí ọwọ́ àárọ̀ wọn ṣe kí ni wọ́n bá rò pé nígbà táwọn sùn láyé ńlá wọ́n jí wọn mọ̀ pé àwọn ti lo 3something years níjọ́ wọ́n wá jíun náà àwọn méje ni wọ́n àbí mẹ́jọ ajá sì kẹjọ